Ọmọ Jagba, ọmọ Jagba. Aborúbọyè, ẹ̀làbọ̀rú, assalamu alaikum, hallelujah. Ọ̀fẹ́wé àtẹ̀kọ̀ tó tọrọ láyé ṣe, ọmọ Jagba. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè, hallelujah o, èmi ọmọ yín, ọmọ ọ̀dọ̀ àgbà mo tún dé padà o. Ọlọ́run ọba Elédùmarè kò ní padà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wa o. Mojúbà àkọ́dá, ìyá àkọ́dá ayé o. Mojúbà ṣẹ̀dá, ìyá ṣẹ̀dá ọ̀run. Mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ o. Mo sì júbà ẹ̀yin àgbààgbà Elédùmarè gbélé ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ yín, ẹ jẹ́ kójú mi ṣe o. Mojúbà lọ bàbá tó bí mi lọ́mọ Ráímì Òṣùọ̀lálé. Kídé tí mo dé lónìí, Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wa o. Àsìkò àṣepọ̀ ọdún ọdún tó ń bọ̀ ò ní bá wa nínú sàárè tẹ̀bí tará tó júlùmọ́ o. Àkú ọdún iléyá o, àsọdún ọdún náà láti parí yìí, òmíràn ló tún ń bọ̀. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, èmi yín a ò ní di àwátì nínú ayé yìí o. Ẹ sàmí kẹgbẹ́ tó ẹ̀mí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ènìyàn mi. Ẹ ṣe bẹ́bẹ́ o. Owó account balance bí ká ń dún lọ́tún ó ń dún lósì fún owó ọdún ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Tí bá ní máa dárúkọ yín, mi ò lè dákọ yín tán. Mo mọ̀ lóore gidi gan o, mo mọ̀ lóore gidi gan o. Ẹ ṣé gan o, ẹ ṣé gan o, ẹ ṣé gan o. Ẹ ṣé mo dúpẹ́ o. Lónìí a ti sọdún tán, ká padà sẹ́nu iṣẹ́ náà ló kù. Lónìí mo bá yín ènìyàn mi mú oògùn kan tá ń pè ní oògùn ìfẹ́ràn wá. Oògùn ìfẹ́ràn a lè lò fún ìfẹ́ràn aráyé, a lè lò fún ìfẹ́ràn obìnrin, a lè lò fún ìfẹ́ràn ọkùnrin, a lè lò fún ìfẹ́ràn ọmọṣẹ́ sọ́gá, a lè lò fún ìfẹ́ràn ọmọṣẹ́ sọ́gá àti ìfẹ́ràn ìyàwó síyálé, ìyálé síyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n kàn ènìyàn tẹ́ bá ṣe darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́. Yálà àwọn ṣètò mi sí yín ní YouTube ló rẹkọmẹ́ndì ẹ̀ fún yín ni. Ẹ subscribe sórí YouTube channel mi. Eléyìí ó lè fún yín láǹfààní láti lè máa jàǹfààní àwọn ewé àtegbò tèmi ọmọ yín ọmọ ọ̀dọ̀ àgbà ń yọ̀ǹda fọ́mọ aráyé o. Ẹ̀yin náà lè máa jàǹfààní ẹ̀ o. Lótìtọ́ a ti sọ̀rọ̀ lóríṣiríṣi nípa iṣẹ́ ìfẹ́ràn. Iṣẹ́ ìfẹ́ràn pọ̀ lórí péjì mi yìí, ó pọ̀ lórí YouTube channel mi yìí tí mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ láìmọye oríṣiríṣi. Ṣùgbọ́n tá a ti ń pè lóògùn tó gùn lọ́ní, tí n bá rógùn kan tá a ṣe tó ṣiṣẹ́, màá sáré yọ̀ǹda rẹ̀ fún yín. Tàrí eléyìí pa eléyìí ó wọ́ọ̀kì o, màá sáré tún jù fún yín. Iṣẹ́ yìí bí wọ́n bá jẹ́ oníṣẹ́ ọwọ́ tó fẹ́ kán nífẹ̀ẹ́ rẹ níbi iṣẹ́ rẹ, wàláhì mo lo iṣẹ́ yìí, wàá pè mí, wàá dúpẹ́ àti wàá sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Bí wọ́n bá ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn tó fẹ́ kọ́gà rẹ nífẹ̀ẹ́ rẹ, mo lo iṣẹ́ yìí. Ìwọ ìyàwó tó fẹ́ kọ́kọ rẹ nífẹ̀ẹ́ rẹ, lo iṣẹ́ yìí. Ìwọ ọkọ tó fẹ́ kíyàwó rẹ nífẹ̀ẹ́ rẹ, lo iṣẹ́ yìí. Ìwọ tó sì fẹ́ kí gbogbo ọmọ aráyé, àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àtọṣọ àtàjà àtẹmìrì ẹlẹ́bọ lógun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fẹ́ kán nífẹ̀ẹ́ rẹ, lo iṣẹ́ yìí. Báwo láò ṣe ṣe, ẹ máa bá mi ká lọ. Gbogbo wa la mọ̀ pé ewé ọ̀mísìmísì méjì ló wà. A pè ewé ọ̀mísìmísì kan ní pẹlẹbẹ, a pè kan ní gogoro. Èyí pẹlẹbẹ òun ló máa ń dùn mìnìmìnìmìnì lẹ́nu.
tó jẹ́ pé a máa dùn mìnìmìnì lẹ́nu. Èyí tó máa ń dùn mìnìmìnì lẹ́nu yìí tó jẹ́ pẹlẹbẹ yìí ẹ ò bá mi wá, ẹ ó sì bá mi wá èyí gogoro tó náà máa ń ṣe gogoro náà, ẹ bá mi wá òun náà. Ẹ wá bá mi lọ wá gíláàsì tí wọ́n fi ń wojú dáadáa, jígí tó fi ń wojú dáadáa, tó fi ń wojú dáadáa, ẹ ò bá mi wá, kò bá jẹ́ kú fọ́ ẹ sì bá mi lọ ra gíláàsì tuntun, ẹ bá mi ra ẹyọ kan náà. Ẹ bá mi wá ṣúgò ní kóró mẹ́ta, ẹ bá mi wá ṣúgò ní kóró mẹ́ta. Ẹ bá mi lọ ewé ọ̀mísìmísì gogoro yìí àti pẹlẹbẹ yìí, ẹ bá mi mú, ẹ bá mi lọ, ẹ lọ papọ̀ mọ́ jígì, ẹ lọ kó kúnná lúbúlúbú. Ẹ má lọ tuntun o, èyí tó ti fi ń wojú dáadáa yẹ lẹ́ ó lọ mọ́ o, ẹ lọ kúnná dáadáa. Lẹ́yìn ìgbà tẹ́ bá lọ kíní ìyókù náà, ẹ bá mi mú, ẹ bá mi tẹ̀ ní èjì ogbè, ẹ bá mi tẹ bùyí, ẹ tẹ̀ ní èjì ogbè, ẹ tẹ̀ ní èjì ogbè nínú gíláàsì tuntun tí mo ní kẹ́ra extra. Lẹ́yìn ìgbà tẹ́ bá tẹ̀ ní èjì ogbè nínú gíláàsì extra, ẹ wá máa pe gbólóhùn báyìí sí wípé ẹlẹ́rìí kan lẹ́ẹ̀mẹ́ta, àbà òrìṣà lẹ́ẹ̀mẹ́ta, amúnidélé ire lẹ́ẹ̀mẹ́ta, arílérere yà sí wọnilẹ́wù ọ̀la lẹ́ẹ̀mẹ́ta, olókun máa ń bínú síyan lẹ́ẹ̀mẹ́ta, Ọ̀rúnmìlà ní olókun kò ní bínú sí òun. Wọ́n ní ìbínú ọmọ aráyé ńkọ́? Ọ̀rúnmìlà ní kò ní bínú sí ọmọ aráyé. Ó ní nítorí pé ọba ìlú kì í bínú ọba ìlú, ọba ọ̀sìn kì í bínú ọba ọ̀sìn, ọba àjàláyé kan kì í bínú ọba àjàlọ́run, ọba àjàlọ́run kì í bínú ọba olúmẹ̀rìnmẹ̀rìn. Ó ní bí ọmọdé bá wo jígí àárẹ̀rìn músẹ́, bí àgbàlagbà bá wo jígí àárẹ̀rìn, ọmọdé kì í foyin sẹ́nu kó pòṣé, àdùndùn tán ni ọ̀mísìmísì ń dùn kan ara wọn o. Tó bá jẹ́ pé ẹ fẹ́ kọ́ ọmọ aráyé nífẹ̀ẹ́ yín, ẹni èjì ó gbé o, wá lọ bá mi gbé ìfẹ́ mi sínú gbogbo ọmọ aráyé o, ká bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ mi lọ́kùnrin lóbìnrin. Tó bá jẹ́ pé olólùfẹ́ yín kan, bóyá fún wa tó yá pọ́kùnrin ni, yálà bóyá mo kéfi ṣàpẹẹrẹ, bóyá ń jẹ́ Jùmọ̀kẹ́, wá lọ bá mi gbé ìfẹ́ mi sínú Jùmọ̀kẹ́, kó nífẹ̀ẹ́ mi kó sì kinní kan. Tó bá jẹ́ pé Jùmọ̀kẹ́ ló fẹ́ lò fún Túndé, Jùmọ̀kẹ́ ò ní pé kó bá mi gbé ìfẹ́ mi sínú Túndé kí ó má rí tẹlẹmí rò àfi mi nìkan. Tó bá jẹ́ pé tọmọ aráyé ni, ẹ ò ní tọmọ aráyé. Tó bá jẹ́ pé tọ̀gá yín ni tí ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ náà, ẹ dákọ rẹ̀. Lẹ́yìn ìgbà tẹ́ bá wá ṣe kinní yìí tán, ẹ wá bá mi da kinní tẹ́ ẹ da kinní yìí, ẹ dà sínú oyin, ẹ dà sínú ojúlówó oyin. Tó bá ti di àràárọ̀ àbí ìgbà tó bá wù yín, ẹ ra bu oyin yìí, ẹ bù sójú gíláàsì, ẹ mú, kò ní di gbólóhùn mọ́, ẹ mú, ẹ kàn la lásán ni, ẹ fa hàn la lásán. Inú jígì yìí lẹ́wọ̀ tí máa la láràárọ̀ tẹ́ wá fún mi lábọ̀ rẹ̀. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o. Èmi ọmọ yín náà ni Dr. Ọmọọ̀dọ̀ Àgbà o. A kú ìmọ́ra ọdún mìíràn, a kú mọ̀tí December náà ló kún wájú wa. Ọlọ́run ní fi wá ṣàwátì o. Mo lọ ọmọ tó ń padà bọ̀ o. Èwe a máa jẹ́ fún wa, egbò a máa jẹ́ fún wa o. Àwọn tó yin ayọ̀ ò ní padà lẹ́yìn mi, ò sì ní padà lẹ́yìn èyí náà. Tó bá rí bákan náà, má lọ láì láìkí o, má lọ láì share rẹ̀ ṣe níyàn, kẹ́lòmíràn lè jàǹfààní ẹ̀ o. Bẹ́ẹ̀ sì ni kó tẹ láìkí o, eléyìí ó lè jẹ́ lé ò lè mú pé so mo ń lọ ọmọ tó ń padà bọ̀, ire o.